Ẹ kú déédéé wòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọbọ̀fálẹ́yẹ. Aya àkọ́kọ́ fún ààrẹ àná Aisha Buhari sọ jáde síta wípé ọkọ òun tí ń ṣe ààrẹ àná tẹ́lẹ̀ rí, ààrẹ Muhammadu Buhari, gba ọ̀rọ̀ àhesọ tí ó ń jà nílẹ̀ káàkiri Aso Rock lórí pé òun fẹ́ pa á gbọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ yìí jẹyọ nínú ìwé tí dókítà Charles Omole ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ilé ìjọba ìpínlẹ̀ ní ọjọ́ Ajé. Ìwé yìí sọ nípa ìgbé ayé ààrẹ àná náà tí àkọlé rẹ̀ ń jẹ́ láti ìgbé ayé ológun rẹ̀ títí di ìgbà tí ó di ọkùnrin ìpínlẹ̀. Aya ààrẹ yìí ṣàlàyé wípé ààrẹ àná kò ní ìpèníjà àìsàn kankan tó lágbára nínú àgọ́ ara rẹ̀ tàbí pé ẹnìkan fún un ní ìwọ̀jẹ, bí kò ṣe pé àìmójútó ara rẹ̀ nípa ìlò oògùn rẹ̀ déédéé àti àwọn oògùn tí ó ṣe ara lóore tí kò kọbi ara sí mọ́ ló ṣe okùnfà ikú rẹ̀. Ìròyìn náà ló tún rán gbogbo ènìyàn létí wípé Buhari papòdà nínú oṣù keje July ọdún 2025 ní ilé ìwòsàn kan ní orílẹ̀-èdè London, tí wọ́n sì gbé òkú rẹ̀ wá sí ìlú rẹ̀ ní Daura lórílẹ̀-èdè Nàìjíríà níbi tí wọ́n sin sí. Ìwé yìí náà ló tún ṣàlàyé bí ìyáàfin Buhari ṣe ń ṣe àbójútó oúnjẹ ọkọ rẹ̀ àti lílo oògùn rẹ̀ ní wákàtí tí ó yẹ kí ó máa lò wọ́n fún ìgbà pípẹ́ sẹ́yìn, èyí tí ó sì jẹ́ kí ó ní okun àti agbára láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ rẹ̀ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní tẹ́tí sí ọ̀rọ̀ àhesọ ohun ìròyìn ẹlẹ́jẹ̀ wípé òun fẹ́ pa á. Èyí ló jẹ́ kí ọkọ òun bẹ̀rẹ̀ sí ní yí ìwà rẹ̀ kọ̀ọ̀kan padà nípa títí ilẹ̀kùn yàrá rẹ̀ tí kò sì tún jẹ àwọn oúnjẹ tí ó ṣe pàtàkì mọ́ àti fífi òpin sí àwọn oògùn tí ó yẹ kí ó máa lò fún odidi ọdún kan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ṣe okùnfà ikú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Enugu ti dẹ́kun ìwà ìdígunjalè nípa fífi ọwọ́ òfin mú ọ̀dọ́mọkùnrin kan tí ó jẹ́ ọmọ ọdún 28 years tí orúkọ rẹ̀ ń jẹ́ Chimwanya Osin nítòsí Agric Bank Bus Stop, Independent Layout ní agbègbè ìlú Enugu. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, SP Daniel Ndukwe, fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àkọsílẹ̀ tí ó ṣe wípé àwọn òṣìṣẹ́ àwọn rí ayédèrú ìbọn gbà lọ́wọ́ afurasí Chimwanya ní ọjọ́ 13 oṣù kejìlá December 13 ní déédé agogo 11:30 alẹ́ 11:30 PM níbi tí ó ti ń gbìyànjú láti já ọkùnrin ará ìlú kan lólè. Mímú tí àwọn mú kò ṣẹ̀yìn òṣìṣẹ́ elétò ààbò àwọn tí ó wà ní agbègbè Independent Layout Police Division tí wọ́n fi pípè ránṣẹ́ sí àwọn lemọ́lemọ́. Afurasí náà sì wà ní àkóló àwọn títí di ìgbà tí àwọn yóò fi parí ìwádìí tí wọ́n ń ṣe lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá Mamman Giwa ti rọ gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá láti rí dájú pé wọ́n sọ ìpínlẹ̀ Enugu di ibi ìnira fún gbogbo àwọn ọ̀daràn tí wọ́n kọ̀ jálẹ̀ láti ronúpìwàdà, àti kí gbogbo olùgbé ìpínlẹ̀ náà tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípa títa wọn lólobó láti sọ àkókò, ibi ibùba, ohun ọ̀rọ̀ tó ṣe pàtàkì nípa àwọn ọ̀daràn kí ìwà ọ̀daràn bá lè dópin ní ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Punch orí afẹ́fẹ́ tún ṣe àkọsílẹ̀ ìròyìn kan ní ọjọ́ Àbámẹ́ta wípé iléeṣẹ́ ọlọ́pàá tún kéde àwọn afurasí ẹgbẹ́ òkùnkùn 6 kan tí àwọn fi ọwọ́ ṣìnkún òfin mú níbi tí wọ́n ti fẹ́ ṣe ìbúra fún àwọn ọmọ ẹgbẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà wọlé sínú ẹgbẹ́ Supreme Viking Confraternity, tí àwọn sì tún gba àwọn oríṣiríṣi ohun èlò ìbúra bíi àdá, ìbọn àti ọtí líle lọ́wọ́ wọn. Orúkọ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn 6 yìí wà nínú ìwé ìròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ààrẹ Bọ́lá Tinubu ti fi ẹ̀mí ìbánikẹ́dùn rẹ̀ ránṣẹ́ sí ìjọba àti àwọn ènìyàn ìpínlẹ̀ Bayelsa lórí pípapòdà igbákejì gómìnà Lawrence Erujapo. Nínú ọ̀rọ̀ àkọsílẹ̀ tí ààrẹ ṣe àtẹ̀jáde rẹ̀ síta lánàá ní ìlú Àbújá nípasẹ̀ olùdámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú, Ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà, ni ó ṣe àpèjúwe olóògbé Lawrence gẹ́gẹ́ bí ẹni tí ó lóye tí ó sì fara rẹ̀ jì tí ó sì tún jẹ́ olùfẹ́ orílẹ̀-èdè rẹ̀. Ọ̀rọ̀ ìbánikẹ́dùn ààrẹ
tún lọ sí ọ̀dọ̀ aya olóògbé ìyáàfin Beatrice Ewujaripo, àwọn ọmọ rẹ̀, ẹbí, ará, ọ̀rẹ́ àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tí wọ́n bá a ṣiṣẹ́ ní gbogbo ọdún tí ó lò lẹ́nu iṣẹ́ ìjọba. Ààrẹ tún sọ gbogbo iṣẹ́ takuntakun tí ó ti ṣe fún ìpínlẹ̀ rẹ̀ àti orílẹ̀-èdè yìí lápapọ̀. Ó wá rọ gbogbo ènìyàn àti ìjọba ìpínlẹ̀ náà láti ṣe àwòkọ́ṣe iṣẹ́ rere tí igbákejì gómìnà náà ti ṣe láti jẹ́ kí ìpínlẹ̀ náà dàgbàsókè nígbà ìgbé ayé rẹ̀. Ààrẹ tún wá gbà á ládùúrà wípé kí Ọlọ́run foríjì òkú kí ó sì tún fún gbogbo ìdílé, ẹbí, ìpínlẹ̀, ìjọba àti gbogbo ènìyàn Bayelsa ní ọkàn, ìtùnú àti agbára lákòókò ìtẹ̀mọ́ra. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn The Nation. Aṣòfin Barau Jibrin bu ẹnu àtẹ́ lu ìkọlù tí ó wáyé ní abúlé Zurim Mahuta ní Lawaya, ìjọba ìbílẹ̀ Gwaso, agbègbè ìpínlẹ̀ Kano, gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ tí kò ṣe ìtẹ́wọ́gbà rárá, èyí tí ó tún pè fún ìgbésẹ̀ láti dá iná ìjìyà fún àwọn ènìyàn tí ó hu irú ìwà ńlá ibi náà. Lórí ẹ̀rọ alátagbà X rẹ̀ ló ti sọ ọ̀rọ̀ yìí jáde síta wípé àwọn ẹni ńlá ibi yìí ṣe iṣẹ́ ibi náà ní alẹ́ ọjọ́ ìsinmi pẹ̀lú ohun ìjà olóró lọ́wọ́ wọn, àti pé gẹ́gẹ́ bí ohun tí àwọn olùgbé abúlé náà sọ ni pé àwọn agbébọn yìí wá láti agbègbè tí ó wà nítòsí ìpínlẹ̀ Kano láti wá ṣọṣẹ́ ńlá tí wọ́n ṣe ní abúlé àwọn, ṣùgbọ́n igbákejì ààrẹ ti ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, aṣòfin Barau Jibrin fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ elétò ààbò ti tẹ̀síwájú láti dóòlà ẹ̀mí àwọn ènìyàn tí wọ́n jí gbé sá lọ nínú ìkọlù náà. Ó tún sọ ìgbìyànjú àwọn oníròyìn nípa bí wọ́n ṣe ti àwọn òṣìṣẹ́ elétò ààbò lẹ́yìn lórí akitiyan ohun ìlàkàkà wọn láti dóòlà ẹ̀mí àwọn tí wọ́n jí gbé, tí wọ́n sì tún rí 3 nínú àwọn 5. Aṣòfin Barau wá gbóríyìn fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò lórí iṣẹ́ takuntakun tí wọ́n ṣe nípa dídóòlà ẹ̀mí àwọn 3 nínú àwọn 5, kí wọ́n sì tún tẹ̀síwájú láti dóòlà ẹ̀mí àwọn 2 tó kù. Ó tún wá rọ àwọn ẹ̀ṣọ́ elétò ààbò láti tún jẹ́ kí ètò ààbò gbogbo àwọn agbègbè tí ìkọlùkọgbà náà ti ń wáyé le dandan sí i, kí àlàáfíà bá lè jọba ní gbogbo ìlú kọ̀ọ̀kan lórílẹ̀-èdè wa. Ó tún wá ṣe ìlérí láti ṣe àtìlẹ́yìn fún àwọn ẹ̀ṣọ́ elétò ààbò nítorí pé ààbò ẹ̀mí àwọn ènìyàn àti dúkìá wọn ló jẹ àwọn lógún. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post bákan náà. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí wípé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣàláì lọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe, kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.